Jemale make it juicy. Like that's cool on the beat. Ìfẹ́ like Cybert Millie. Ìlú gángan just be like 6 and 9. Ìlú gángan, what belongs to you also be mine. Ìlú gángan, ibi tó kọ́ sẹ́kọ́ ló kọ́ sọ́dọ̀ mi. Ìlú gángan, it's nothing but reality. Reality, yeah, yeah. Ìfẹ́ la kọjá òfin. Baby. Yes, dear. The wife in the kitchen. Like, she ain't for doing anything. Kí ló sọ? Yeah, Joey in the kitchen. Tired. She ain't for. Stop now. Are you joking? I'm not. You're joking, Joe. Don't share it now. But can I help you in the kitchen? You go in. Babe, I'm just asking for help. Can I help you in the kitchen? As what? Ọmọ ọ̀dọ̀ ẹ. No, ṣó ti gbàgbé pé I am the head of the family. Ọkùnrin ni mí now. Babe, I don't mean it that way. Could help me. Stop now. You don't mean what? O dẹ̀ ń sọ. Ṣé o rò nǹkan tó ń sọ ni? So, máa ṣiṣẹ́ lọ látàárọ̀. Like, over the weekdays, just to take care of you guys. Màá tún wá dé. Wàá tán sọ fún mi pé kí wọ́n máa ṣiṣẹ́ nínú kitchen. As what? Babe, yeah. Stop! Má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ sẹ́. Don't go there. You're talking as if I'm not working as well. You're working, but then. But help me kitchen ló di kíní fún ẹ. Ilé obìnrin ni kitchen now. It is not meant for the men. Yeah. Yeah, but we are meant to help each other. Help each other. Yes. Ká ran yẹn lọ́wọ́. Ó yàtọ̀ sí ká mú ni lẹ́rú now. Ó fẹ́ mú mi lẹ́rú nìyẹn now. Ó fẹ́ máa bọ́ ṣòkòtò ń dì mí. Ó fẹ́ fi skirt sí mi. Yes. Àjọ tí àwọn family tèmi bá wọlé ńsìn kán rí mi nínú kitchen. Kí ló fẹ́ kó máa sọ? Kó máa sọ wípé ẹ̀gbọ́n àwọn ó máa ti dent. Irú má fi ìyẹn lọ mímọ́ now. That's bad. That's bad. Ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ now? Kí ló tó ń ṣe báyẹn? Ṣé káàbùrò mi dẹ̀ wọlé ńsìn kó dẹ̀ rí mi nínú kitchen? Kí ló fẹ́ kó máa sọ? Baby, you're not I'm not in the man. Go and do your stuff. I'm serious. Osun Jimmy, am I serious? Go and do your stuff. just forget about it. Irú ìgbà wo ni bó ṣe máa bẹ̀rẹ̀ lélẹ́yìí o. Ẹ máa gbà mí kẹ́ ẹ̀. Ìgbà wo lábẹ́ bẹ̀rẹ̀ gbogbo yẹn báyìí? Tó bá yá máa sọ pé kí n máa bọ̀ òun fọ undies òun ṣá. Ọlọ́run sọ pé kí n máa gọ̀ fún o. At the end of the match, ṣé màmá fọ bọ́ ni àbí màmá rẹ́lá àbí màmá fọ màmá géwédú màmá bẹ́ẹ̀ tọ́ ẹ̀fọ́? What's that? Ṣé màmá gọ̀ màmá fi nǹkan mi lọ mí kẹ́ ẹ̀? Olùsọ pé kí wọ́n bẹ́ẹ̀ fọ ọ́ndà wẹ́ẹ̀ zẹ̀. Ibi tó kọ́ sẹ́kọ́ ló kọ́ sọ́dọ̀ mi. Ìlú gángan, it's nothing but reality. Reality, yeah, yeah. Babe. Oh, Trying to be fine, Jerry. what happened? Your face looks somehow. Mo fẹ́ rí ẹyin o. Yeah. Sorry, presently, nǹkan kan ń bother mi. Mo dẹ̀ ti try sí ọ̀tún, mo ti try káàkiri, but then it seems nothing is working out. Ó mọ̀ wípé ilé tá wà náà ẹ̀, the rent will soon be due. And I need to renew house rent wa. Although mo ti try gan, mo ti káàkiri, like everybody come turn me down. In fact, mo tún lọ síbi iṣẹ́ wa pé bí mo lè rí loan gbà, but then àwọn náà kàn complain, you know. So mo wá feel pé kí n wá bá ẹ ṣe you get wípé bóyá o lè assist with anything. Babe. Yes, there. Oh, she's snapping. Yes. Ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ ni? Mi ò gbọ́, mo kàn ń gbọ́ owó ilé kò ṣe owó ilé. I don't know. Nǹkan tí mò ń sọ ni wípé owó ilé tá wà nú ẹ̀ yìí. Ó máa tó deal. Wà á dẹ̀ sùn. As in rest. Wà á dẹ̀ sùn. Sure.
agbára mi ò gbé the full payment for now, so I want you to bring 50%. Kémi náà mú 50% wá. Kájọ join ẹ̀, kájọ sanwó lé wa. Why are you laughing? Too funny ni. Funny. How? Very, very. So, make him 50% lẹ. Kí wọ́n náà mú. 50%. Yeah, now. Pé kájọ ẹ̀ para wa, like, baby. assist me, just. Bọ́lẹ̀ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ojúṣe ọkùnrin ni kó sanwó lé. Ṣó ti gbàgbé ni. Ojúṣe tèmi ni pé kitchen tí mo wà, ó ti gbàgbé ni. Kitchen lèmi wà. Ṣojúṣe tiẹ̀ ni pé kó sanwó lé. Ọ̀rọ̀ iṣẹ́ ilé ló ń sọ yẹn. Ọ̀rọ̀ owó là ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Yes, I am the head of the family. Ọkùnrin ni mí, èmi ló yẹ kí n san. But understand wípé agbára mi ò ká the full payment. Assist me with the 50%. Kémi náà dẹ̀ mú 50% tó wà lọ́wọ́ mi ń sìn. Ká fi sanwó lé, ká dẹ̀ máa live. Baby, má jẹ́ àṣẹ bẹ́ẹ̀. Ṣé mo bọ́ lórí ni ẹ́? Olórí ni mí. Olórí kò ní da kó padà dìbò. Ìwọ ló máa san. Ṣé ti gbọ́? Ìwọ ló máa san ojúṣe ẹni kó sanwó lé. So ojúṣe tèmi ní kitchen tèmi wà yẹn. So ìwọ máa san owó lé. Ojúṣe mi ni mi deny ẹ. See babe, I know you're joking. See, please assist me, please. Jọ̀ọ́. A ní kó bọ́lẹ̀ bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé mò ń bẹ ṣeré ni. Àbọ̀ pé mò ń bẹ fẹ́ yín. Babe, mi fẹ́ mú bó ṣe fẹ́ sanwó yẹn. It is a must. Ó tiẹ̀ ti sán gan. Ìmọ̀ tó fẹ́ ti rí. Kí ni? Ṣọ́rọ̀ dẹ̀ léyìí tó sọ yẹn ṣá. Kí n sanwó lé. Ṣé tí landlord máa lé wa kúrò nílé nsìn? Ṣé èmi nìkan ni wọ́n máa lé kúrò nílé ni? Kí n sanwó lé. Ẹ máa wá kí ló wà ń bẹ̀ kó kàn assist me 50%. I've been the one paying it for over some years now. Kó kàn sanwó nsìn ló di iṣẹ́ ọkùnrin, iṣẹ́ obìnrin. So o ti ń pín nìyẹn. O ti ń pín task, o ti ń pín responsibility. Ṣé are you joking? Mi ìmọ̀ bó ṣe fẹ́ sanwó lé yẹn, it is a must. Ṣé òkúta ni màá fi sanwó lé ni? Ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ ni? 50% ló wà lọ́wọ́ mi. Ìwọ as the wife bring 50%. Kájẹ̀ fi sanwó lé. Ṣé tí landlord bá máa dẹrù wá síta ṣé ẹrù tèmi nìkan náà máa dá síta ni? Kí ló fi wéra wọn náà? Ó fi owó lé wé kí máa bẹ́ẹ̀ fọbọ́, kí máa bẹ́ẹ̀ dáná. Ó ṣe jọra wọn náà. Ẹ máa àwọn obìnrin ṣá. Owó lé tí mo ti san for the past how many years kọ́ọ̀kan assist ní ilé ló di nǹkan ńlá o. Wọ́n dẹ̀ yà máa sọ pé what a man can do we can do better. Àbúrò mi. Sister mi. Báwo ni? Okay. Má bínú pé mo dẹ̀ dúró. Mo ń ṣe nǹkan nílé ni. Báwo ni? Mọ́mí sí ń kọ́? Okay. Ojú yín dán. Eléyìí tá a rí ẹ lọ́sọ̀ yìí. Kí lẹ rò? Ṣé mi lè wá kí yín wọ̀ ni? Wọ́n náà mọ̀ pé kíkì ẹ̀ ó máa ní bá lọ́wọ́. Kò sí nǹkan, mo kàn ní kí wá kí yín. Okay. That reminds me. Jáàmù ẹ̀kọ́, Alpha. A ṣe wà lórí ẹ ṣàmọ̀ pé mi mú ti eléyìí tó kọjá. So, ẹ fún ọkọ tó wá ṣe lẹ́sìn. Mo máa ní láti kàwé nìyẹn o. It is very, very important. Mi ò fẹ́ gbọ́ excuse ní tẹ́lẹ̀ yìí. Better. That reminds me. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀ o. Okay. Ẹni kò sọmọ kékeré níbí kan. Ṣé ó dáa kí ọkọ kó máa tọrọ owó lọ́wọ́ ìyàwó? Òun ṣe ń pé bí ó tọrọ náà like bí ó ní problem kékeré kan ni. So ọkọ ò dẹ̀ kò sówó lọ́wọ́ ọkọ náà bẹ́ẹ̀ yẹn náà. He's not financially buoyant like that. Ó wá ní kíyàwó kó assist òun kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. Ṣé ìyàwó náà lè sọ fún ọkọ ní pé kó help òun probably in the kitchen kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn? Ṣé all right láti. Ẹ mọ̀ kan ní òye ọmọdé ti tẹ̀lé. Ọkọ lè help ìyàwó náà lè help ọkọ. So kò sí nǹkan tó bá débẹ̀. Ẹ ṣàmọ̀ pé olùrànlọ́wọ́ ni ọkọ àti ìyàwó jẹ́ fúnra wọn. So kò sí nǹkan tó bá débẹ̀ tọkọ bá help ìyàwó lè help ọkọ. Olùrànlọ́wọ́. Olùrànlọ́wọ́ lọ́kọ àti ìyàwó jẹ́ fúnra wọn. Mo ní kí n sọ fún yín pé oúnjẹ yín ti jẹun mọ́. Okay, kí ló ṣe? Favourite mi mo sì mọ̀. Kí ni favourite mi tó mọ̀?
ẹ̀wà ti dúdú. Okay. Do you know what? Shabala said, dining. So I'll go. But aunty mi. Yes. Ṣé kò sí wàhálà tẹ́ fi béèrè question ẹ lọ́nà? To see wala. Ẹ sure. Sure, I'm sure. Mo wo movie kan ní ṣáná ni. So scenario yẹn ó kàn yà mí lẹ́nu ni. Ọkọ ní kí ìyàwó kó help òun pẹ̀lú owó ilé. Ìyàwó náà dẹ̀ sọ fún ọkọ ní pé kó assist òun náà ní kitchen. Ó ṣàjọ ń dá síra wọn dá. So I was not like, is it bad kọ́kọ́ help ìyàwó? Kí ìyàwó náà dẹ̀ help ọkọ. Ẹ sure. Sure. Okay. So, dá lọ jẹun. Ilu gaga, just be like 6 and 9. So make sure go kàwé ẹ̀ o. Ilu gaga, what belongs to you? Ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín ní nǹkan kan. Ṣé ó pọ́n ọkùnrin lé kó máa fọ abọ́ nínú kitchen? No, ṣé ó pọ́n wa lé as the head of the family? Ọkùnrin olórí ẹbí kó máa fọ abọ́, kó máa gé ilá, kó máa tọ́ ẹ̀fọ́, kó máa já ata, ṣé ó pọ́n wa lé as ọkùnrin? Àti wá ní problem owó ilé ńsìn. Ẹ jọ̀ọ́ kí ló burú nínú kíyàwó ilé èèyàn, ìyàwó mi, kó jẹ́ ká jọ pawọ́pọ̀ ká fi sanwó ilé? Agbára mi ò ká nísìnyí nìyẹn. Ó yẹ kó lè help me. Ṣé kò yẹ kó help me? Ìfẹ́ lákọjá òfin, Saibot Millie. Ìlú gángan, just be like 6 and 9. Ìlú gángan, what belongs to you also be mine. Ìlú gángan, ibi tó kọ́ sí ẹ̀kọ́ ló kọ́ sọ́dọ̀ mi. Ìlú gángan, it's nothing but reality. Reality, yeah, yeah. Ìfẹ́ lákọjá òfin, ìfẹ́ lákọjá òfin. Bùfún mi bùfún ẹ̀ lákèrèǹkè lọ́dọ̀ mi. Nífẹ̀ẹ́ mi ọmọ Bọ́lájì máa gbọ́. Ìfẹ́ lákọjá òfin. Adéyẹmí di kíngélé nìyẹn máa gbọ́. Olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa. Ṣé máa lè mẹ́kẹ́ jùsì? Ìlú gángan, it's nothing but reality. Reality, yeah, yeah. Ìfẹ́ lákọjá òfin, ìfẹ́ lákọjá òfin. Bùfún mi bùfún ẹ̀ lákèrèǹkè lọ́dọ̀ mi. Nífẹ̀ẹ́ mi ọmọ Bọ́lájì máa gbọ́. Ìfẹ́ lákọjá òfin.